Ẹ kú ojúmọ́ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlátúndé tí àmì yòó, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Gbẹ̀du Èdè. Ẹ mọ̀ wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí tí mo bá ti sùn, tí mo bá ti jí, tó bá dàbí ẹni wípé mo bá lọ ṣe prayer. Ìgbà míì wà tí mo bá ti ń ṣe prayer lọ́wọ́, oríṣiríṣi nǹkan ni mo wá sọ́kàn mi nípa ìṣẹ̀mí àwa ènìyàn nínú ayé àti ìgbésí ayé tí à ń gbé. Ó wá máa ń wá sọ́kàn mi bí ìran tàbí ká sọ wípé bóyá ìwòye. Ṣé mọ̀ wípé àwọn ọ̀run àgbàlagbà ọmọ kékeré ni wá, Yorùbá sì ní òye làgbàlagbà wò. Tí ẹ bá jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ń gbà míì, òun náà ó mọ̀ nípa bí èèyàn ṣe ń wòye sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń lọ ní àwùjọ wa. Mo wá wòye sí nǹkan kan láàárọ̀ yìí, nǹkan yẹn mi ò lè gbé sára mọ́, mi ò lè gbé sára mọ́ rárá. Débi pé ọkàn mi wá ní kí n sáré ṣe fídíò kékeré kan. Inú ìwòye mi, mo kàn rántí ààrẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà, mo rántí wọn. Mo wá rántí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, pàtàkì jùlọ àwa tá jẹ́ mẹ̀kúnnù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò sún mọ́ wọn, ó ní a máa ń tẹ̀lé orin tí àwọn olóṣèlú ẹgbẹ́ wọn máa ń kọ nípa wọn, pé ènìyàn burúkú ni wọ́n. Ìrònú mi yàtọ̀ o. Wàláì mo fi Ọlọ́run búra. Ènìyàn dáadáa, ènìyàn ire ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Èèyàn rere ni o. Ó kàn yẹ pé nínú àwọn ẹ̀dá tó wá fẹ́ rìnrìn àjò ayé, o gbúdọ̀ ní, gẹ́gẹ́ bí ọ̀gá wa Oríyọmí Hamzat máa ń sọ, o gbúdọ̀ jẹ́ igi tí ó máa ṣe oje méjì. Wàá máa ṣe ìkorò, wàá sì máa ṣe adùn. Tó bá ṣe adùn díẹ̀, tó ṣe oyin díẹ̀ táwọn èèyàn pọ́n yín láfùrù lára rẹ, tó bá fi ìkorò díẹ̀ sí fún wọn, wọn á lá ẹ tán o. Ṣùgbọ́n tó gbẹ́nu lékorò, wọn á tún sí ẹnu. Oyin tó ti fẹ́ látọ̀ yẹn, á tún láyè tó sùn díẹ̀ padà. Ohun tí mo lè sọ nípa ààrẹ wa nìyẹn, ìyẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n lọ́kàn ti tèmi, èèyàn rere, èèyàn dáadáa ni Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀mí wọn gùn, wọ́n láṣẹ pẹ̀lú ayé, gbogbo ohun tí wọ́n bá kójọ pátá, wọn ní fi kú òjijì, wọn ní fi gbẹ̀yìn ẹ o. Tó bá sọdún mẹ́rin eléyìí tán, ní agbára Ọlọ́run, ọdún mẹ́rin míì Ọlọ́run tó ṣe ń rọrùn, tó bá padà parí ẹ̀, wọn ní fi kú òjijì ṣèfàjẹ́. Ẹ̀mí wọn gùn gan. Èmi nífẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Because ìtọ́pinpin ìrìn àjò ayé wọn tí mo fọkàn tọ̀, mo fi mọ̀ pé lọ́dọ̀ ti tèmi lèmi sọ o, ìsọ tẹ̀yìn o. Tó dá láǹfààní àti jókòó ká ronú jura wa lọ. Èèyàn dáadáa ni Bọ́lá Ahmed Tinubu. Kí ló yẹ kí n sọ bẹ́ẹ̀ rí? Ṣé ẹ rí ìgbà míì wà tí ìkọ̀kọ̀ bá ń jẹ̀yàn yà, tí èèyàn bá ń wá kiri, tó bá rìn tún mọ́ àwa tá a jẹ́ ènìyàn tí ò rọ́wọ́ họ ilé-ẹsẹ̀ kùkú, a mọ̀ kúndùn àdúrà o. Àdúrà ní mọ́sálásí, àdúrà ṣọ́ọ̀ṣì, àdúrà lórúkọ Jésù, àdúrà la ilaha illallah, la ilaha illallah, la ilaha. Àwọn àṣàdúrà yìí fá ọjọ́ orí wa waste lọ. Tá bá ṣàdúrà tán, tá kú nínú àdúrà, a ṣe nínú ilé ni, a ṣe mọ́sálásí ni, a ṣe ní church ni. Nígbà tá bá wá padà bọ́ta, a tún wá máa ríra. A máa rí àwọn kan bí ẹni bí ọmọ èṣù. A mọ̀ rí àwọn kan gẹ́gẹ́ bí ẹni bí tí ó yẹ ká rìn súnmọ́ ká bá ṣe. Mọ̀jẹ̀ ń tàn ẹ̀, ìgbà míì wo lè ṣàdúrà ní church, kó jẹ́ pé gbígbàdúrà rẹ tó ṣe ń church yẹn, orí street ló wà. Orí street gbígbàdúrà rẹ wà ń gbà mí. Yes, tó kí wà bọ́ta ni. Ó ní mọ́ jẹ́ kí àwọn àfáà kan tó jẹ́ àwa mùsùlùmí kan mọ́ fi dáṣà kan, èmi sọ pé àwọn àfáà ẹ mọ́ bínú o. Àwa mùsùlùmí ń dáṣà kan wípé tó bá ṣe yá Allah ní kọ̀rọ̀ yàrá láti ṣe yá àyàṣẹ́. Yá àyàṣẹ́ ni ìgbésẹ̀ tó gbé. Tó bá dẹ̀ gbé ìgbésẹ̀, ẹlòmíì wà, ó ti ẹ̀kọ́ mọ̀ lára àwọn obìnrin. Àwọn ọkọ̀ tó yẹ pé ẹlòmíì rẹ̀ máa mọ ṣọ́ọ̀ṣì tàbí ọmọ sàlátù yẹn ni. Ẹ bá rí ẹnìkan tó kàn jẹ́ bí onífàájì kan tó kàn pé rárá o, àwọn ni àwọn ẹni ayé. Máa wá ẹni ọ̀run káàkiri. Àwọn ẹni ayé. Ṣé wọ́n lè dẹni bímọ ni? Nígbà tí Bíbélì gan sọ, Jésù gan sọ, àwọn kan pè ní ẹni rere, ó lẹ́ni rere kan ò sí bí kò sí bàbá mi tó ń bẹ lókè.
àwọn ẹni ayé mo ti fẹ́ dẹ́ni ayé mọ̀. Àdúrà tó ṣe ń kọ̀rọ̀ yàrá ń gbà míì ó dé orí street kó tó rí gbígbà àdúrà yẹn kò wá rọrùn. Má jẹ́ ń tàn ẹ́, ìgbà míì wá àwọn tó ń ṣe ẹ́ lóore ohun tí àwọn náà ń wá tó ń wá kiri nìwọ náà ń wá, wọ́n wà fún ọ láǹfààní kó jẹ títí ẹ̀ káwọn tó jẹ. Èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ èèyàn wo lápè. Mo bí ń lèrè ni ojú ni àgàn ń rọ́ tó ń gbé ọmọ orogún ẹ̀ jò, ojú ni àgbàlagbà ń rọ́ tọ́lọ́mọ ni ó gbẹ̀yìn hùn. Ẹ kíyèsí dáadáa, olóṣèlú póríṣi sí Nàìjíríà. Ṣèbá àwọn kan ni wọ́n ti ń lé ipò ààrẹ tí Alhaji bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ẹ̀ṣẹ̀ wàá bọ́ bẹ̀ yìí ni wọ́n ti ń lé láti the soon of 1993 ni wọ́n ti ń lé ipò ààrẹ tí wọ́n pé dèní wọ́n lè sílẹ̀kùn kí káwọn ó jókòó kí ẹnìkan lọ tó fi dàsìkò yìí. Kí ni ń bẹ lẹ́nu àníyàn wọn? Bàbá Bọ́lá Ahmed Tinubu àìmọye àwọn èèyàn nírú ìbádùn ó ti lépo ààrẹ wá sọ́dọ̀ wọn, wọ́n sílẹ̀kùn lọ fún yá lọ. Lọ́kàn wọn ń gbà náà àwọn náà ń lépo ààrẹ ṣùgbọ́n rí pé kò tí ì sí green light fáwọn. Ṣùgbọ́n àwọn kan bá wá ok màá fẹ́ support ọ̀yá lọ, màá fẹ́ support ọ̀yá lọ. Bàbá táwọn wí náà ní àbábá wa Adámáwá yìí náà wọ́n ti fáwọn náà ní chance káwọn náà lọ rí. Wọ́n tún fún bàbá Jonathan wọ́n fáwọn náà ní support. Ẹ dúró ná èyí mélòó ni máa ṣerú ẹ̀ ọwọ́ ajé títí ọwọ́ àdìjọ́ kan wá wo wọ́n wá rí pé bàbá wa Buhari tí wọ́n dolóògbé kọ́nà bá fọ̀rún kẹ́ wọn wọ́n wá rí wípé wọ́n ń lépo ààrẹ wọ́n lé bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin nígbà tí kìíní ò yé wọn sí mọ́ tó dá wọn ti wọn láìláì lọ́la ọ̀nà gbọ́kànlé wọ́n ń sin láìláì lọ́la wọn bọ̀ sórí street wọn mingus mọ́ àwọn tí wọ́n ń fojú onídọ̀tí wò wọn mingus mọ́ wọn. Wọ́n fi ayé wọ́n fi ń sòde wọn ọ̀run ayé tí àwọn àbẹ̀ yìí nísìn òun la rí n tó ṣẹlẹ̀ lọ́run àti ìmọ̀. Àwọn abọ́ sórí tẹlifíṣàn wọ́n ní wọ́n bú sẹ́kún pé nírètí pé tí n bá rò kí mo tún fẹ́ padà wá ó lè má possible mọ́ àgbà ti dé. n tí àárò ṣokùnfà àròkàn ẹkún wọn gbà yẹn tó fi sọkún gbà yẹn nìyẹn àwọn àsọkún yẹn tán. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n wá rí pé ohun tí Buhari ní gan èmi gan ò tí ì ní. Buhari gan ti ní green light ibi tó yẹ kó tẹ̀ sí ni ò tẹ̀ sí gẹ́gẹ́ bí onídọ̀tí tán fi ń wò wọ́n táwọn wòra gẹ́gẹ́ bí èèyàn mímọ́ gbà yẹn wọ́n wá lọ bá wọn wọ́n wá pè wọ́n wá ń bí jẹ́ àfọ́n support àwọn àfọ́n support wọ́n sì ṣe ó sì dà rẹ̀ nígbà tó ń gan rí pé tó ń gan dà rẹ̀ tó ń gbà náà gan fẹ́ kọ̀yìn sí wọn táwọn olóṣèlú kó sínú Buhari ńgbà náà yìí pé ẹni tó wà lọ lé tẹ́ pé ogun ayé ní kó jọ kìnnì kan mọ́ra wọn owó èèyàn bá kówó jáde ó náwó sí nǹkan tí ó kàn ó náwó sí star títí ẹ ó náwó sí ògo títí ẹ ẹ wá ẹsẹ̀ rí pé ó kó mọ́tò jọ́nú lé ó ń ṣe kìnnì kan ó fi búlíọ̀nù fàánù gbowó kìnnì kan mọ́ra wọn bíi kí wọ́n náà wọ́n wò pé ẹni ayé ni nígbẹ̀yìn káwọn náà tó kù lórí ààrẹ sáwọn gòdẹ ní ayé ọ̀pọ̀lọpọ̀ owó kọ́lọ̀ àwọn kọmíṣánná àwọn mínísítà wọn kó lórúkọ wọn tí wọ́n fẹ̀yìn gbé wọn tó fi yàn wọ́n jẹ àwọn ọmọ Ìgbò tó yàn wọ́n jẹ àmẹ́yẹ kan tó tọ́ bọ́sọ̀ lọ rẹ̀ àmẹ́yẹ àṣírí tó pé bọ́ yá Tinubu kò tún pa wọ́n sìn tó fi dolóògbé yìí tó gbójú mbẹ̀ fún wọn táwa lẹ́ni rí ibi tí mo ń lọ gan tí mo fi ní bàbá wa ní ìlànà Ahmed Bọ́lá Tinubu pé olórí ẹ̀yàn rere ni wọ́n rè ó ní wípé wọ́n wá fi ntáwọn ń lé wọ́n tó fi ilẹ̀ ẹnìkan wá lọ nígbà tó wá lọ tán tó ń ṣe tiẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wá ṣe feasibility studies àwọn ẹ̀ṣẹ̀ wá wo ohun tó ń lọ gangan àwọn wá rí i pé yes èmi náà ti ní green light àsìkò ti tó. Àsìkò ti tó lọ́jọ́ kan ta èmi ló kàn nígbà tí wọ́n rí pé àwọn ẹ̀dá kan tó fẹ́ máa gbógun tà wọ́n. Ọlọ́run wá ṣe tiwọn náà ní wẹ́rẹ́ tó wá tán bí ní tí bàbá yìí ṣe ìwọ tó ń pè é léèyàn rẹ̀ tó pè é pásítọ̀ pè é láàfà ní tó ṣe tó lè ṣe. Ìmáàmù lásán táwọn mi máa ń dùn tó ń dùn máàmù lásán ìmáàmù òlu
tàbí ìmáàmù àdúgbò kan ìmáàmù central mosque tó máa ń dùn lásán wọ́n mọ̀ sàṣìra wọn ni. èmi náà kéwù náà kò ní sọ pé ẹ jẹ́ kí bàbá yìí lọ tí wọ́n bẹ lọ́kàn rẹ̀ ni wípé kò ní yóò ti gbàgbé wípé ó ṣeé ṣe kí wọ́n tó kọ́ mọ́sálásí mi tó wẹ́ẹ́fì jù yẹn lọ lójijì kí wọ́n á fò náà sì má mú bẹ̀. a sì pé a lè yan rè ta lè yan rè tó tóru Bọ́lá Ahmed Tinubu yẹn. n tẹ́mi rò nìyẹn o torí kò easy láti bọ́ sínú ayé kó ọmọ lépọ̀ fẹ́ jẹyàn ìwọ tó bá ń lépọ̀ fẹ́ jẹyàn ó mọ̀ yìí pé tí wọ́n ń pè ní afẹ́ jẹyàn náà ayé kò rọrùn. àwọn ènìyàn kì í gbìyànjú àti fẹ́ nìkan lọ́wọ́ sókè. mo bi ọ̀gá mi kan lórí ní question kan nígbà kan ọ̀gá mi yẹn gbà yẹn Ọlọ́run ti ṣe wọ́n dáadáa báyìí wọ́n ti lówó lọ́wọ́ ìgbà yẹn kò tí ì sí nǹkan kan à ń tẹ̀lé ra wa kiri mo á bi wọ́n léèrè pé ẹ dúró ná àwọn táwọn olówó bá ń fi owó táàkà nú ayé tí àwọn onímọ̀ ń fìmọ̀ táàkà ewu ní tàwọn tí ò tí ì rọgbọ́n tí wọ́n tún gbẹ́ra wọn lẹ́sẹ̀ tí wọ́n fi ju ara wọn. ọ̀gá mi sọ pé ọmọ kì í ṣe ọmọ kankan sọ́ọ̀mọ̀ yìí pé bí èèyàn bá sáré ìje àti gòkè nú ayé ẹnìkan rí tẹnìkan rò ní. kódà tí ọmọ àti bàbá ń gbà mí bá ń sáré àti gòkè tó ń sáré àti jẹyàn wọn ò ní tíra wọn rò bí ò sí ẹ̀dá àwọn ẹ̀sà ẹ̀dá kọ̀ọ̀kan ni mo ṣe ẹ wá sọ pé ẹ̀yìn tìbó náà ń gbìyànjú àti sọ̀pọ́ọ̀tì Buhari nígbà yẹn kó lè bá rí limelight ẹ̀ ambition ti tiẹ̀ ní rárá sanu máa mọ́ inú lẹ̀ tọ́lẹ̀ bá ti tiẹ̀ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ máa ń fọkàn sí pé ìwọ náà fẹ́ ṣe ti tiẹ̀ mọ́. èèyàn ní Bọ́lá Ahmed Tinubu mo like wọn pọ̀ àti èèyàn rẹ ni wọn o èèyàn rẹ ni wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí yẹn máa ń fi èèyàn ojú burúkú wò ó mọ̀ ń súnmọ́ wọn o ò ní jẹ́yàn o tó bá sọ̀rọ̀ rẹ ọkàn ní jẹ́yàn súnmọ́ wọn o èèyàn rí lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń wò yẹn o èmi fẹ́ súnmọ́ wọn tó bá ṣe é ṣe mo fẹ́ súnmọ́ wọn dáadáa o mo fẹ́ súnmọ́ wọn o ọ̀dà mo mọ̀ súnmọ́ wọn kọ́ ọmọ gbàdá ní kọ̀rọ̀ yàrá ó rí fíìmù.